أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالسلام عليكم ورحمة الله وبركاته. أدوك بلو الله atọrọ ìkẹ́ Ọlọ́run ọlá rẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí ètò tí a ti ń bá bọ̀ nínú oṣù Ramadan, oṣù yọ ẹ̀ṣẹ̀ tá ń bẹ nínú rẹ̀. Àdìrọ̀rọ̀ wa tí a fi bára sọ̀rọ̀ lónìí, òun náà ni pàtàkì ìrántí Ọlọ́run bá nínú oṣù Ramadan. Ọlọ́run bá sọ fún wa nínú Al-Qur'an: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا. láti ìgbà tí Ọlọ́run bá ti dá ilé ayé, lọ́mọ ẹ̀dá ènìyàn ti kùnà láti lè súnmọ́ Ọlọ́run bá pẹ́kípẹ́kí. Gbogbo ìgbà lọ́mọ ẹ̀dá ènìyàn jìnnà sí ìrántí Ọlọ́run ọba. Ọmọ ẹ̀dá ènìyàn ń lé ayé, ó ń wá láti kó ọrọ̀ jọ, ó sì ń jìnnà réré sí ìrántí Ọlọ́run ọba. Ní apá mìíràn, a padà rí pé gbogbo ẹni tó bá ń gbìyànjú láti lè tọrọ àforíjì ẹ̀ṣẹ̀, láti lè sá fún pọ̀pọ̀ ṣinṣin ilé ayé yìí, láti lè wá báwo ló ṣe fẹ́ súnmọ́ Ọlọ́run ọba, ọ̀nà kan ṣoṣo tó wà fún ẹni bẹ́ẹ̀, òun náà ni ìrántí Ọlọ́run ọba. Kí la wá ń pè ní ìrántí Ọlọ́run ọba? Ìrántí Ọlọ́run ọba, òun náà ni gbígbìyànjú láti lè máa rò ó nínú ọkàn, láti lè máa jẹ́ lẹ́nu báwo l'Ọlọ́run ọba ṣe tóbi só, pàápàá jùlọ Ọlọ́run ọba, gbòǹgbò Ọlọ́run ọba, báwo ló ṣe ń dábírà, báwo ló ṣe ń ṣe nínú ọlá rẹ̀, nínú ìjẹ́kan ṣoṣo rẹ̀, nínú àánú rẹ̀, ẹ̀rí nínú ọkàn. Tọ́mọ ẹ̀dá ènìyàn bá ń ronú sí eléyìí ní gbogbo ìgbà, eléyìí náà ni à ń pè ní ìrántí Ọlọ́run ọba. A rí eléyìí nínú ìwé kan tí Khalifa ẹlẹ́kejì kọ, Hazrat Mirza Bashiruddin Mahmud Ahmad, tí à ń pè ní Zikru Ilahi. A rí bákan náà nínú hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí Muaz bin Jabal ó gbà báyìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé kò sí ohun tó tóbi tó ga jùlọ tó jẹ́ pé ó tó pàápín oríire láyé yìí tó kọjá ìrántí Ọlọ́run ọba. Ìrántí Ọlọ́run ọba yìí, òun náà ni ó lè múni jìnnà réré sí ìbínú Ọlọ́run ọba àti ìjìyà Ọlọ́run ọba. A rí eléyìí nínú Sunan Tirmidhi ní abẹ́ ọ̀rọ̀ ìjírẹ̀bẹ̀ sí Ọlọ́run ọba. Bákan náà, a rí pé pẹ̀lú gbogbo àníyàn tó dá, ẹ̀rí ìrántí Ọlọ́run ọba tí èèyàn bá ń ṣe ní gbogbo ìgbà, á múni jìnnà réré sí gbogbo ìwà páǹle, ẹ̀rí sí gbogbo èròkérò tí Ṣàítánì a máa fi sí ọkàn olùgbàgbọ́ òdodo. Látara di eléyìí, ọmọ ẹ̀dá ènìyàn tó bá ń ṣe ìrántí Ọlọ́run ọba yìí ní gbogbo ìgbà, a wá jẹ́ni tó ṣe ń gbé kíni, a máa rìn nínú ìmọ́lẹ̀ ẹ̀rí ti Ọlọ́run ọba, a sì wá ní gbogbo ohun tí a mọ̀ sí ìfọ̀kànbalẹ̀ ẹ̀rí tí ò lẹ́gbẹ́. Bákan náà, a rí pé gorí gbogbo àrùn, gbogbo ibi láyé yìí, ẹ̀rí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà, òun náà ni kí ọmọ ẹ̀dá ènìyàn gbìyànjú láti lè máa wá ààbò, ẹ̀rí àánú látọ̀dọ̀ Ọlọ́run ọba látara ìrántí Ọlọ́run ọba. Gẹ́gẹ́ bá yẹ ṣàlàyé fún wa, ìrántí Ọlọ́run ọba ó ṣe pàtàkì,
Ọlọ́run bá mú àpẹẹrẹ eléyìí wá fún wa nínú al-Qur'an níbi tí ọba àlékè ọlá ti ń sọ fún wa pé fadhkuruni adhkurukum, ẹ máa ṣe rántí fèmí Ọlọ́run bá, èmi náà máa rántí yín. Èyí ní pé kí ni gbogbo ìgbà tẹ́ bá rántí Ọlọ́run bá, èmi náà wà pẹ̀lú yín. Bákan náà a rí pé ihun tá ń pè ní ìrántí Ọlọ́run bá yìí ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí gẹ́gẹ́ bí àlàyé tí Ọlọ́run bá ṣe fún wa nínú al-Qur'an àti sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni a lè fi mú àlàyé ohun tí a ń pè ní ìrántí Ọlọ́run bá wá. Ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni ọba àlékiọlá ń bá wa sọ nínú al-Qur'an níbi tí ọba àlékiọlá ti sọ pé wa aqimis salata li dhikri, ẹ̀rí máa gbérùn dúró ní ìrántí èmi Ọlọ́run bá. Ìyẹn ní pé gbogbo ìgbàkígbà tá bá ti ń kírun wákàtí márùn-ún, tá bá ń kírun fún Ọlọ́run bá, ara ìrántí Ọlọ́run bá kan nìyẹn. Apá kan nínú ọ̀nà tá fi ń ṣe ìrántí Ọlọ́run bá òun náà ni eléyìí jẹ́. Apá kejì òun náà ni kíka al-Qur'an ní gbogbo ìgbà lóòrèkóòrè. Ara eléyìí nínú suratu Hijr ẹsẹ̀ 10 ibi tí ọba àlékiọlá ti ń sọ fún wa pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun. Àwa náà ni a sọ kalẹ̀ ìrántí náà. Kí ni ìrántí náà? Òun náà ni al-Qur'an. Bákan náà àwọn Ọlọ́run ọba náà ni a dáàbòbò. So ní gbogbo ìgbà tí ọmọ ẹ̀dá ènìyàn pàápàá jùlọ ọmọlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó pèrè ní mùsùlùmí, gbogbo ìgbàkígbà tí a bá ń ka al-Qur'an gẹ́gẹ́ bí ẹni pé à ń ṣe ìrántí fún ọba àlékiọlá ni. Ọ̀nà kẹta òun náà ni jíjẹ ọ̀rọ̀ Ọlọ́run ọba lẹ́nu, àwọn àkìjẹ Ọlọ́run ọba, ẹ̀rí mímọ̀ sọ, mímọ̀ tẹpẹlẹmọ láti inú ọkàn, mímọ̀ sọ ní ẹ̀rí ahọ́n, òun náà ni ohun tí a mọ̀ sí ìrántí Ọlọ́run ọba, zikr. Ẹnikẹ́ni tó bá ń sọ léyìí níbàámu pé báyìí l'Ọlọ́run bá ṣe tó, Allahu Akbar, Ọlọ́run bá tóbi, ẹ̀rí ọba alààyè ni, ọba tó ń pa ni, ọba tó ń jí ni, ẹ̀rí eléyìí náà jẹ́ nǹkan tó ṣe ń pé ọmọ ẹ̀dá ènìyàn tí gbogbo ìgbàkígbà tó ọmọ ẹ̀dá ènìyàn bá ti ń ṣe báyìí, a padà rí pé òun náà ń ṣe ohun tí a mọ̀ sí ìrántí Ọlọ́run ọba nìyẹn. Al-Qur'an mẹ́nu gbé léyìí náà bákan náà. Ọba àlékiọlá sọ báyìí fún wa pé rijalun la tulhihim tijaratun wala bay'un an dhikrillah. Àwọn ẹni tó ṣe ń pé ọjà wọn ni, lílọ bíbọ̀ iṣẹ́ wọn kò dí ìṣe ìrántí Ọlọ́run bá kò dí lọ́wọ́. Gbogbo bọ́n ṣe ń lọ síbi iṣẹ́, gbogbo bọ́n ṣe ń lọ, gbogbo bọ́n ṣe ń bọ̀, ẹ̀rí àti títà rírà kò dí ìrántí Ọlọ́run bá lọ́wọ́. Wọ́n lásìkò fún gbogbo ẹ̀, wọ́n sì ń ṣe ìrántí Ọlọ́run bá ní gbogbo ìgbà. Ọ̀nà kẹrin òun náà ni a mọ̀ sí pípolongo orúkọ Ọlọ́run ọba, pípolongo orúkọ Ọlọ́run ọba níbi wáàsí níta gbangba, ẹ̀rí ọ̀nà yìí náà ló jẹ́ ọ̀nà kẹrin tó ṣe ń pé a fi ń ṣe ìrántí Ọlọ́run ọba. A rí ẹ̀rí eléyìí náà bákan náà nínú al-Qur'an níbi tí ọba àlékiọlá ti sọ fún wa ní suratu Mudaththir. Ọba àlékiọlá ní ya ayyuhal mudaththir qum fa anzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir wa rujza fahjur wa la tamnun tastakthir wa li rabbika fasbir. Ọba àlékiọlá ní ya ayyuhal mudaththir nígbà tó ń bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ní ìrẹ tí ó dùbúlẹ̀ tí ó fi aṣọ rá ara, ẹ̀rí kum fa anzir, dìde kó ṣe ìrántí, kó ṣe ìkìlọ̀ fún ọmọ ẹ̀dá ènìyàn. Wa rabbaka fakabbir, bákan náà polongo kó gbé títóbi fún Ọlọ́run ọba rẹ. Wa thiyabaka fatahhir, bákan náà wá jẹ́ kí aṣọ rẹ kó mọ́ gere. Wa rujza fahjur, bákan náà jìnnà sí gbogbo ohun tí a mọ̀ sí ẹ̀gbin. Wala tamnun tastakthir, bákan náà má wá ṣe àánú fẹ́nikẹ́ni lẹ́ni tó ṣe ń gbé ohun retí àánú padà àbí ọ̀pọ̀ látọ̀dọ̀ orú ẹni bẹ́ẹ̀. Wa li rabbika fasbir, bákan náà pẹ̀lú ìfẹ́ tó ní sí Ọlọ́run ọba rẹ, ẹ̀rí wá ṣe sùúrù. Ó yẹ kí gbogbo wa ká gbélé iye látara ń pé wọ́n ṣàlàyé fún wa ń pé nínú tá ń pè ní ìrántí Ọlọ́run ọba, àpẹẹrẹ ohun tí a lè fi wé ẹni tó ń gbẹ́ kòtò, tó ń gbẹ́ kànga lẹ́gbẹ̀ẹ́ odò ni. A padà rí pé irú ẹni bẹ́ẹ̀ kò ní jìnnà sí ohun tí a mọ̀ sí omi.
bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run Ọba ṣe rí. Ní gbogbo wàkígbà tí ọmọ ẹ̀dá ènìyàn bá ń ṣe ìrántí fún Ọlọ́run Ọba, kò ní pẹ́ kò ní jìnnà tí yóò fi pàdé Ọlọ́run Ọba rẹ̀, tínú Ọlọ́run Ọba ó fi dùn sí, tínú tiẹ̀ náà ó fi dùn sí Ọlọ́run Ọba. Nínú oṣù alápọ̀nlé tí a wà nínú rẹ̀ yìí, ẹ̀rí a ní láti gbìyànjú lẹ́ni tó ṣe ń pé ó ń ṣe ìrántí fún Ọlọ́run Ọba ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí ó sì ń gbìyànjú àti ṣe àdúà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àdúà àti gbogbo ìrántí tá bá ṣe nínú oṣù yìí láìsí àní-àní, gbogbo ẹ̀ náà ni ó ní tẹ́wọ́gbà. Bákan náà, a rí kà nínú ọ̀kan náà àwọn àrọ́bà òṣèlá Muhammad sallallahu alayhi wa sallam ń pé Hazrat Umar ló gbà wá ń pé Ànábì wa Muhammad sallam sọ fún wa ń pé ẹnikẹ́ni tó bá gbìyànjú tó ń gbé títóbi fọ́lọ́run Ọba, tó ń ṣe ìrántí Ọlọ́run Ọba pàápàá jùlọ nínú oṣù Ramadan yìí, ẹ̀rí irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run Ọba ó pa gbogbo àṣìṣe rẹ̀ rẹ́. Ẹ̀rí kò sì wá sí àdúrà kan tí irú ẹni bẹ́ẹ̀ máa ṣe nínú oṣù tá à ń bẹnu ẹ̀ yìí tí a káwọ́ ẹ̀ ní òfìfo, tààrà lọ́lọ́run Ọba ó gba irú àdúrà bẹ́ẹ̀. Ní ìparí, Khalifa wa Hazrat Mirza Masroor Ahmad ayadahullahu ta'ala bi nasiril aziz, kí Ọlọ́run Ọba wá kún wọn lọ́wọ́, wọ́n mú àlàyé wá ní ọ̀kanú àwọn ìbánisọ̀rọ̀ wọn. Wọ́n ṣàlàyé fún wa báyìí nípa ọ̀kanú àwọn ogun tí Káríọlá Muhammad sallallahu alaihi wasallam jà, pé arábìnrin kan nígbà t'Ànábì wà ní dúró pẹ̀lú àwọn sàábé, arábìnrin kan sáré tètè láàrin ibi tí Káríọlá Muhammad sallallahu alaihi wasallam wà pẹ̀lú àwọn sàábé, lẹ́ni tó ṣe ń pé kíni ó sọmọ nù, ó ń wọ́ ọ̀kanú àwọn ọmọ rẹ̀. Bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ní Káríọlá Muhammad sallallahu alaihi wasallam wò pẹ̀lú àwọn sàábé pé kí ló ṣẹlẹ̀ sárábìnrin yìí. Arábìnrin ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ, ó ń lọ ó ń bọ̀, gbogbo ọmọ tó ń pàdé kì í ṣe ọmọ tó ń wá, ṣùgbọ́n ní ìparí ó padà rí ọmọ yìí. Bó ṣe rí ọmọ yìí, Ànábì wọn sáà ń wò pẹ̀lú àwọn sàábé, ó dì mọ́mọ yìí, ó fà á mára, inú rẹ̀ dùn. A sì wá rí pé àwọn sàábé àti Ànábì Muhammad sallam wọ́n rí nínú ojú arábìnrin yìí pé inú rẹ̀ dùn, ara rẹ̀ yá gágá ní bó ṣe rí ọmọ rẹ̀ tó ti ń wá lójú ogun. Khalifa sọ fún wa pé bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ ló ṣe rí fún àwa tó ṣe ń pé kíni àwọn Ọlọ́run Ọba, tọ́mọ ẹ̀dá ènìyàn bá gbìyànjú àti sáré tètè láti pàdé Ọlọ́run Ọba, dájúdájú òun náà ó rí ìfọ̀kànbalẹ̀, ìfàyàbalẹ̀ nínú Ọlọ́run Ọba. Wírí Ọlọ́run Ọba àbí pípàdé Ọlọ́run Ọba àbí kíyàn rí ìyọ́nú Ọlọ́run Ọba, ó kọjá ohun tí a lè mọ́ fi wé arábìnrin. A kàn mú àpẹẹrẹ yìí wá ní káwá wo ẹrúsìn Ọlọ́run Ọba, káwò bí arábìnrin yìí ṣe rí ọmọ rẹ̀ tínú rẹ̀ ń dùn bó ṣe pàdé ọmọ rẹ̀. Káwá wò àwọn ọmọ ẹ̀dá ènìyàn tó bá pàdé Ọlọ́run Ọba bẹ́ẹ̀, báwo inú rẹ̀ ṣe dùn. Kò sí ààbò tó lè tọwọ́ ìyá wá sọ́mọ tó lè tó yìí tó ṣe ń pé kíni a tọwọ́ Ọlọ́run Ọba wá sí ẹrúsìn rẹ̀. Abẹ́ Ọlọ́run Ọba kí ó má ṣe léyìí ní àgbọ́mọ fún ẹnì kọ̀ọ̀kan wa. Tó bá tún di ọ̀la á tún tẹ̀síwájú nípa ìbánisọ̀rọ̀ wa náà. Abẹ́ Ọlọ́run kó má ṣe Ramadan yìí ní àṣemọ fún ẹnì kọ̀ọ̀kan wa. Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.